Mi ò mọ̀ pé mo ti wà lórí afẹ́fẹ́. Ẹ kúlé ẹ̀yin tèmi. Mo kí èmi ọmọ yín náà ni Abímbọ́lá ọmọ Thomas. Orí Orin Mewa ni mo wà. Ẹ máa bá mi kálọ. Orin. Orin jẹ́ nǹkan púpọ̀ sí mi gan. Pàápàá jùlọ, orin lèmi máa fi ń ṣe sleeping tab tèmi. Ṣẹ̀rí tí n bá ti ń gbọ́ orin, ó máa ń mú mi lọ sí àwọn realm kan tèmi gan tí mo lè control fúnra mi. Màá bẹ̀rẹ̀ látorí orin kẹwàá tó jẹ́ èyí tí mo nífẹ̀ẹ́ sí. Òun ni orin pàdí mi, ọmọ mi, èèyàn mi, Olamide Badoo, Olamide Badoo, Anifowose, ọmọ Anifowose, that's the title. Mo mọ ìyẹn padà. Ọmọ Anifowose, ọmọ Anifowose, yóò kí lè yí olúwa mi, mo máa bẹ̀rẹ̀ ẹjọ́ alẹ́ mi. Ọmọ Anifowose, ọmọ Anifo, ìlú kí lè yí ọmọ Anifowose, ọmọ Anifo, ìlú kí lè yí ọmọ Anifowose, ọmọ ewúrẹ́ dúdú, ọmọ ewúrẹ́ pa, ọmọ Anifowose, ọmọ àgùntàn bọ̀lọ̀jọ̀, ọmọ rẹ̀ ní àṣù, ọmọ Anifowose. Mo lérò pé ẹ gbádùn orin kẹwàá tẹ̀sẹ̀ gbọ́tán Olamide ọmọ Anifowose. Ṣe rí kékeré mi, èmi wà nínú àwọn kékeré tó pé ibi ṣe ń dàgbà. Mo quiet gan, mi kì í sọ̀rọ̀ rárá. But nǹkan tó bá ti jẹ́ ti ìwé, tó jẹ́ nǹkan school, tó bá dé láti school, báàgì school mi ń gbà yẹn, ìwé tí mo wọ́n kó, ó lè fọmọ ní hunchback. Tẹ́pẹ́ ẹ̀rọ pé kí ló ṣẹlẹ̀? Because mo kúndùn ìwé púpọ̀. Bí dáàdì mi ṣe jẹ́ kí n mọ̀ nìyẹn. Tí wọ́n ti wá dé láti school, mo láwọn èmi dẹ̀kẹ́ ọkùnrin ní máa bá ṣe rí. Àwọn obìnrin ò like mi. Torí pé kí ni? Máa ń dàbí threat fún wọn ni. Àwọn òkè láti kékeré mo ti dùn gan. Ẹ jáde kékeré mo wà bẹ́ẹ̀ gan láti kékeré. So àwọn ọkùnrin lọ̀rẹ́ mi. Báwo ni ṣe máa ń ṣe ń lé? Ṣé rí tí má ti wà lé, I'm a different person entirely. PA mi lè sọ, àbúrò mi lè sọ, àwọn tajọ́ ń gbé lé nìyẹn. Ṣé rí bóyá mo kàn wá láàárọ̀ mi tí màá ti kọ́ jí, ọmọ kì í máa fẹ́ mu tíì. Mo nífẹ̀ẹ́ sí tíì púpọ̀. Tó wá di pé mo wá jí, mo wá rí pé mo ti jí, mo ti bá wọn sọ̀rọ̀, mo ti pè wọ́n tí ì gbọ́. Kò sẹ́ni tó dá mi lóhùn. Mo dẹ̀ fi pé pípé tí mo pè yẹn, wọ́n mọ̀ pé nǹkan tí mo sọ ni pé ẹ gbé tíì wá. Tó wá ti mo wá pẹ́ jù lórí ẹ̀, kò tí ì gbé wá. Màtá ìdá lóhùn ni wọ́n mọ̀. Wọ́n láwọn yẹ́rí máa switch o. Mo lè sọ̀rọ̀ jẹ́jẹ́, mo lè tọ́ba ti ṣe wà bí abẹ́ ìgbọ̀. Wọ́n mọ̀ pé ìyá ti ń lọ nìyẹn. Kí ló transfer? Wọ́n sáré dá mi padà. Wọ́n máa gbé tíì wọlé straight ni pé ẹ má bínú, máa ń ṣe bí ẹni pé bóyá nepa àbí nǹkan kan náà mọ̀ pé mo láti mu tíì. Orin tí mo nífẹ̀ẹ́ sí tó ń ṣe ipò kẹta, òun ni orin My Dad. Kwamon the ultimate. Sample your voice, Baba Wakana. Orin dòwó, orin dọ́là ló jẹ́ ń wá dúpẹ́. Ilé kọrin kankan. Bàbá kí n bá ti ń gbọ́rọ̀ orin báyìí, sample máa ń lọ by the side kò yé yín. Àwọn ọ̀gá máa lò bẹ́ẹ̀ pé lọ́wọ́ jáde máa mú bí ìgò kan yá wàá gọ̀. Anyway, ẹ ká lọ gbọ́ orin dòwó, orin dọ́là. Orin dòwó, orin dọ́là ló jẹ́ ń wá dúpẹ́ o. Orin dòwó, orin dọ́là ló jẹ́ ń tọ́ pẹ́ká. Bíṣẹ́ bá ti lálùbáríkà, ọpẹ́ ló yẹ kẹ́rù ó dá. Orin dòwó, orin dọ́là ló jẹ́ ń tọ́ pẹ́ká. Fún àǹfààní ẹ̀yin tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ tíátà tẹ́ nífẹ̀ẹ́ sí láti dàbí irú mi
tàbí àwọn tẹ́ tún nífẹ̀ẹ́ sí tó ń ṣeré orí ìtàgé. Ṣé rí èmi máa sọ wípé ká fìwé kúnṣẹ́. Gbogbo tá bá ń ṣe láyé ká fìwé kúnṣẹ́. Ọlọ́run á gbà fún wa o. Ojú ò ní tì gbogbo wa. Ẹ ṣé mo dúpẹ́.